kò yẹ yín sìn kò ń gan ò jẹ́ ṣe nǹkan táwọn fans míì ń sọ kó mọ bóun ṣe máa pa wọ́n lẹ́nu mọ́ arákùnrin yẹn kì í ṣe ọmọ ẹ̀ ó ti ní òun ń ṣe ọmọ ẹ̀ àbúrò ẹ̀ ló jẹ́ sí so ẹ̀gbọ́n mi àbúrò mi báwo iyì náà iyì ni ó wà ńbẹ̀ so kó má jẹ́ kẹ́ni kankan dájà lẹ̀ láàrin àwọn méjèèjì because iṣẹ́ kan náà làwọn méjèèjì ń ṣe àwọn tó dẹ̀ máa dájà lẹ̀ yìí kò ń ṣe irúṣẹ́ wọn náà ṣe. kó ṣùpá fọgbọ́n ṣe é kó má gbọ́rọ̀ táwọn aráàta ń sọ. kí iyì kejì náà kó náà fọgbọ́n ṣe kó má jẹ́ kíjà ṣe. kó fi kọ́rẹ́ǹsì sáyé àbúrò tó pe rẹ̀. ẹ ṣe gan ọ̀rọ̀ lẹ́sìn gbọ́ ìyè gbogbo ẹ̀yin olólùfẹ́ fújì dáàdì ti sọ pé má jẹ́ kí ọ̀rọ̀ òṣùpá àti kọ́rẹ́ǹsì ẹ má yẹ kó máa dàárín agboolé fújì rẹ̀ yín tẹ́ máa ń ti òṣùpá sí kọ́rẹ́ǹsì tẹ́ máa ti kọ́rẹ́ǹsì sòṣùpá ẹ má dájà lẹ́mọ̀ lágboolé fújì o ẹ lọ múṣẹ́ mi ṣe o ẹ fọ̀rọ̀ òṣùpá àti kọ́rẹ́ǹsì lẹ̀ ẹ dáàdì àtúmárí yín bá ìpàdé dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. kò tí ì dàbọ̀ tó yín kó tó di pé ó dàbọ̀ nípa ilé ìjọsìn tí àwọn kọ́lọ́ tí a ń béèrè fún ìbúlẹ̀ bàdé. ṣe ẹ jọ gbogbo ẹ̀yin fans mi ẹ̀yin tó jẹ́ pé ẹ lè ṣe kẹ́ má rí àwọn ètò yìí àti ẹ̀yin tó jọmọ Ọlọ́run ẹ̀rí ilé Ọlọ́run òun la fẹ́ rà ibi tá à ń lò ní gbangba ń bí kò ṣe pé à nílé Ọlọ́run mìíràn o a nílé Ọlọ́run mìíràn tó wà nínú igbó níbi táwọn èèyàn tó wà ń gbangba ò lè dé nígbà tọ́lọ́run dẹ̀ ti gbélé sí gbangba yẹn la wà tí à ń gbàdúrà ṣùgbọ́n wọ́n ti tabẹ̀ mọ́ wa lórí nítorí pé àtètè rówó rà ẹ̀rí abẹ̀bẹ̀ àwọn ni wọn ò dẹ̀ dúró fúngbà tán fún wa láti sanwó tán bá dúró ó ṣeé ṣe kọ́lọ́run ṣe kíni kó rà kọ́dún 5 tó pé ọdún 2 tá a lò ń bẹ̀ wọ́n ti lé wa kúrò ń bẹ̀ so ibi tá a dẹ̀ wá rí ń sìn à ń fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run kán ràn wá lọ́wọ́ láti lè ra ilé Ọlọ́run yẹn kẹlòmíì má tún ti rà mọ́ wa lọ́wọ́ torí kò fi bẹ́ẹ̀ wọ́n tó àwọn tó kù gbangba ló dẹ̀ wà so ẹni tó bá ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Ọlọ́run á ràn lọ́wọ́ o ẹ̀yin tó Ọlọ́run fún lówó Ọlọ́run ẹnìkan ṣó ó lè rà á fún wa àwọn tán bá dẹ̀ lè ní nǹkan tán ní láti fi ran Ọlọ́run lọ́wọ́ kò burú jù so ẹ lè pè mí sórí aago yìí 070-360-387-57 bákan náà bank account wa ẹ lè fi nǹkan síbẹ̀ fún wa kẹ́ wá pè mí kí n gbàdúrà fún yín lórí First Bank 311-621-6778 First Bank. orúkọ wo ni. orúkọ Michael Ọlọ́runbẹ òun lè máa rí níbẹ̀. ṣé babaláwo àbí sílé oníṣègùn kankan nǹkan tí mo sọ ewé tábà àti kán àti iná tó máa fi ra ewé yẹn kó dẹ̀ ṣe kó jẹ́ pé ó ti rí pómi ẹ̀ ń sòkè kó dẹ̀ gbé síbi eyín yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa jáde sí. mo lọ sọ́jà lánàá sà mo lọ ra nǹkan níbi tí mo ti lọ ra nǹkan mo rí màmá kan wá ń ṣe báyìí mo ní mọ́mì èmi ò dẹ̀ fẹ́ kágbàlagbà kó máa rí ìnira mo ní n bá lọ bá mo wà ní mọ́tò mo bá lọ bá mo ní ẹ pẹ̀lẹ́ mà kí ló ń ṣe yín ó wá wò mí pé ta ni mí omi òun ò mọ̀ mí rí mo ní ẹ pẹ̀lẹ́ mà mo rí pé ẹ̀ ń ṣan ọwọ́ yín kí ló ṣe yín ó ní wíkìlò ni wíkìlò mo ní wíkìlò wọn á rántí ìjọ tí màmá Ọlọ́run fún mi ní solution sí wíkìlò màmá kan wá láti Amẹ́ríkà láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà fún wíkìlò lásán wọ́n wá ẹ̀wọ̀ 1000 tó ná wọ́n wá fún lóògùn láti lu Amẹ́ríkà padà sí Nàìjíríà a máa wá kó gbogbo ẹ̀jẹ̀ a máa kó gbogbo ẹ̀ mú mo kàn pàdé ẹ̀ ni mo ṣe pàdé ẹ̀ báyìí lọ́lọ́run wá sọ fún mi pé ó jẹ́ mọ̀ pé omi bátìrì yẹn ó máa wo wíkìlò yẹn láàrin ìṣẹ́jú 10 wọ́n ní kí ni Ọlọ́run sọ fún yín mo fi tí mi gbọ́ ni ẹni tó ń sọ̀rọ̀ fún mi sọ létí mi mọ nǹkan tó jẹ bẹ́ẹ̀ mo dẹ̀ pé màmá yẹn pé ní láti fọ mọ́ mi ẹ̀ wá ẹ wo omi bátìrì mọ́tò mi ó máa wò yín sàn ó ní ṣé mi ti lọ rí mo ní mo ti lọ rí mi ń fẹ́ sọ fún pé Ọlọ́run sọ táwa wò pé báwo lọ́lọ́run ṣe máa ẹlòmíì ò bìlí pé Ọlọ́run máa ń sọ gbogbo kan bẹ́ẹ̀ ẹlòmíì rò pé inú ṣọ́ọ̀ṣì nìkan lọ́lọ́run ti ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ fún yakan sọ pé Ọlọ́run ṣe máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ ló sọ mo ti wò pé ìyá yẹn ọ̀pọ̀n pé ìyá yẹn jẹ́ 73 years òye Ọlọ́run ò tí ì yé ipò Ọlọ́run ló mọ ohun gbogbo òun ló sì ń ṣe ohun gbogbo òun ló sì ń sọ ohun gbogbo náà mo wá sọ fún pé ó yá ẹ wò àbá gbé ọwọ́ màmá síbẹ̀ ìgbà tó máa màmá yẹn ó ń dùn mí mo ní ẹ má wọrí ẹ jẹ́ kó tó 30 minutes ńgbò máa tó 30 minutes ìyanu ṣẹlẹ̀ ẹ jọ ìyá tí mo rí lánàá mo sọ fún mo ní kó fi ọwọ́ ẹ̀ sí mo dẹ̀ fún wọn phone number mi kàn pè mí tó bá rí wòsàn tí ò bá rí wòsàn mo ní kàn make sure kó jẹ́ ògidì omi bátìrì o
gbogbo ẹni tí àkàndùn bá ń dùn ní gbogbo àgbáyé, ẹ wá omi bátìrì tó sharp dáadáa, ẹ kì í sínú ọwọ́ yín sínú ẹ̀ kó pé 30 minutes. Tẹ́ bá kì í sínú ẹ̀ kó pé 30 minutes, ẹ yọ, ẹ dà yẹn nù. Ẹ jẹ́ kó pé 30 minutes tẹ́ ti yọ, ẹ tún kì í síbẹ̀. Tẹ́ bá kì í síbẹ̀, ẹ dànù. Ẹ filẹ̀ bẹ́ẹ̀ tó bá di alẹ́, tẹ́ bá ṣe láàárọ̀ kẹ́ tó ṣe lálẹ́. Tí àkàndùn yẹn bá tún wà ńbẹ̀, tó bá wà ńbẹ̀, ẹ gégùn níbikíbi tẹ́ bá wà, kó bà lé mi, kó bà lé ọmọ mi. Àṣírí mi tún nìyẹn o. Ṣùgbọ́n tí ẹ bá lo nǹkan tí mò ń sọ fún yín, ohun yìí kẹ́ pe Allah, ohun yìí kẹ́ pe Jésù, ohun yìí kẹ́ pọ̀fọ̀ sí, ohun yìí kẹ́ tẹ́ má pe nǹkan kan nítorí ẹ̀mí ló sọ, ẹ lò bóyá kò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n nítorí pé orúkọ Jésù la fi ṣe èdìdì, òye tí òye ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Mo ti lò ó jí òkú, mo ti lò ó ṣe iṣẹ́ àmì àti ìyanu. Tí ẹ bá pè, tí èèyàn bá porúkọ Jésù tí ó bá dáhùn, inú kẹ́nájì ara ẹ má gbé nǹkan yẹn, àbí ohun tó sọ sí kọ́ ẹ̀pọ̀ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe sí. Ntọ́lọ́run bá fẹ́ ṣe láṣe, ìtí ò bá ní ṣe, o ò lè fọ́ọ̀sì Ọlọ́run láti ṣe bí Ọlọ́run ṣe wà nìyẹn. Èèyàn dáṣà tá a fi máa ń bẹ̀ ẹ́ lórí wa, ká wá ọ̀nà àìtọ́ ká fi jù wọ́n lọ. Ìjọba bẹ̀rẹ̀ látòrí Bible, kò ń ṣe lórí Kùránì o, orí Bible. Pásọ̀ náà gbàgbọ́ nù ṣẹ̀ṣe. Bàbá, ìṣẹ̀ṣe òun ni àgbà gbogbo ayé yìí. Before Bible. Àwọn pásọ̀ máa nǹkan tẹ́ ń sọ yìí, àwọn pásọ̀ àbínú. Àwọn pásọ̀ lè bínú torí pásítọ̀ kan mọ̀ pé ewé àtegbò Ọlọ́run dá fún wa láti lè máa wúlò. Màá wá sọ kíní kan sà. Okay, orí ń fọ yín àbí. Àwọn òyìnbó stop nítorí ọrọ̀ ajé wọn, wọ́n stop wọn sọ ọ̀rọ̀ ewé àtegbò. Àwọn kó ewé àtegbò, wọ́n lọ ń lò, wọ́n sọ di oògùn, wọ́n padà tà fún wa. Ṣùgbọ́n ewé àtegbò tí ẹ̀ ń lò yìí, òun ni nǹkan tó yára láti woni sàn, láti gbanilà, yàtọ̀ sí ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ wà fún ihun tẹ́ ẹ bá ń ṣe kí ẹ kẹ́ ẹ ṣe òdodo pẹ̀lú ohun tẹ́ ẹ ń ṣe, kẹ́ ẹ yé purọ́, kẹ́ ẹ yé lo ẹ̀tàn láti má ní ọmọlàkejì lára. Ẹ̀mí mímọ́ ó wà fún pé kéèyàn gbàgbọ́ nínú Ọlọ́run. Orúkọ Jésù tá à ń sọ yìí kò ń ṣe fún Christianity. Orúkọ Jésù wà fún gbogbo àyànfẹ́ tó gbàgbọ́ nínú orúkọ Jésù. Now, báwo la ṣe ń gbàgbọ́ nínú orúkọ Jésù? Tí èèyàn bá fẹ́ lo anything, even kò jẹ́ Panadol, tọkùnrin bá ti lò pé Panadol yìí wòsàn ni, sọ pé in Jesus name, kò dá sẹ́nu, kò dẹ̀ sọ kó lò. Ó máa ṣiṣẹ́ ju ẹni tó kàn lo nǹkan yẹn lọ. Á ṣiṣẹ́ tayọ ibi tó lò. Now, in Jesus name, o lè lò láìsí nǹkan kan. Tí ẹnájì Jésù ò bá sí lára ẹ, tẹ́nájì ara ẹ ò bá gbé, yàtọ̀ sí polo Panadol, o ò ní rí ìwòsàn. So lọ́rọ̀ kan, Kristẹni ò tako ìṣẹ̀ṣe, kò dẹ̀ tako ewé àtegbò. Kristẹni lè tako ewé àtegbò. Mi ní Kristẹni ò tako, ṣùgbọ́n orúkọ Jésù ò tako ewé àtegbò. Kristẹni ọ̀tọ̀, Christ alike náà ń pè ní Kristẹni. Oníkálùkù ń ṣòwò àti jẹ tiẹ̀ ni. Ẹ̀kọ́ tó ń kọ́ wọn, òun náà ń kọ́yàn. Ihun tó bá dẹ̀ kọ́yàn nínú kéèyàn fi kún àbí kéèyàn yọ kúrò ńbẹ̀. Òun láti ìgbàgbọ́ dàbí ihun téèyàn kò rí. Ṣé rí pé èèyàn ò rí, ó kàn gbàgbọ́ ni. Àní téèyàn kò rí, ó yàtọ̀ sí ihun tí èèyàn rí tó mọ̀ pé kíní yìí máa ṣiṣẹ́, máa ṣọ́ọ̀kì ní kíní kan. Ńjọ́ kan, arákùnrin kan, ó ń kígbe pé eyín yọ òun lẹ́nu. Eyín yọ lẹ́nu tèdẹ́sẹ́ pé igbákejì pásọ̀ dẹ̀ ni. Ó ní lára. So èmi kàn ti gbàdúrà sí, mo dẹ̀ ti fún lóró, mo ta òró sí lórí. Mo dẹ̀ gbàdúrà sí pẹ̀lú ìmísí Ọlọ́run àti pé àwọn èèyàn mọ̀ mí pé Ọlọ́run ń lò mí. Mo ti kúrò ńbẹ̀. Ibi tí mo ti fẹ́ lọ wẹ̀, wọ́n sì gbọ́ ohun kan ní ìpàkọ́ mi pé Ọlọ́run ń bẹ. Mo ní, sir, ó ní dìde nísìn, wo ewé tó rí yẹn. Ewé wo náà ń sọ fún mi? Ewé tábà. Ẹ sọ fún mi. Mo ti sọ fún yín rí. Ó ní wo ewé tó rí yẹn, ó yá ja ìkanṣo péré. Arákùnrin yẹn ọ̀dọ́ tó yọ eyín mẹ́rin ní ẹ̀gbẹ́ tí karùn tún ti ń yọ lẹ́nu. Ẹni ó ṣó máa yọ gbogbo eyín ẹ̀ ni. Now, èmi dẹ̀ ní mi ń jáwé, mi kì í jágbò, mi ò believe nínú ẹ̀. Now, tèmi ní pé kí n kọ́ bomi, kí n gbàdúrà, kí n dẹ̀ lo òróró, kí n ké porúkọ Ọlọ́run, kí n dẹ̀ mo dẹ̀ ń ṣèṣòro everyday ọjọ́ ayé mi, mo dẹ̀ ń gbàwẹ̀. Nǹkan tí mo ní nìyẹn. Ṣùgbọ́n Bíbélì ti fi yé wa pé ẹ̀mí títayọ yóò bà lẹ́yìn, á sọ ohun tẹ́ ẹ mọ́ra. Nílé, darling, mo ti bẹ́ẹ̀ ra stout ẹ sínú fíríjì. So tó bá dé pé ó ń rà fún àwọn ọ̀rẹ́ rẹpẹtẹ tó fi ń bowó jẹ́,
ṣùgbọ́n nítorí pé o ti rà sínú ilé fún tó ń fọwọ́ pa lára kò ní mu jùgò kan lọ kó tó sú ipá ló máa fi mùgò méjì from there wàá máa gbádùn ọkọ ẹ wà ní pásítọ̀ wa ò kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí mo ní àwọn pásítọ̀ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn because kò ní mówó jáde ẹ̀kọ́ tó máa mówó jáde òní pásítọ̀ yín kọ́ yín gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti wà nínú bíbélì ó ní pásítọ̀ tẹ̀ ń sọ pé kóun má ti lọlé àwọn nísìnyí kóun jókòó sílé ìyá òun ní ó fẹ́ fọmọ ẹ̀ fún ọkọ ẹni solution lèèyàn máa wá nínú ọ̀rọ̀ Ọlọ́run tí nǹkan bá ń dàrú so solution dẹ̀ ní ó wà bẹ́ẹ̀ ó níbẹ̀ tí Ọlọ́run tún kọ́ pé káwọn kan máa mutí mo ní àwọn wòlíì ọmọ wòlíì nígbà yẹn dẹ̀ ní ìgbà yẹn àwọn ọba wọ́n máa ń rí pé ìmísí wà lára àwọn ọmọ wòlíì wọ́n máa ń fi ọtí tàn wọ́n jẹ ẹ máa wo nǹkan ẹ máa ka bíbélì kẹ máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run fi òfin sí àwọn ọmọ wòlíì yẹn òun lọ́lọ́run sọ fún gbà yẹn pé kán má bàa mu àmupara dépò pé ẹ̀mí mímọ́ ò ní ṣiṣẹ́ mọ́ ẹ̀mí ara lá máa lò wọ́n owó náà máa jókòó tì ní bíbélì fi sọ fún wọn pé kán má máa mu kán lè wà gidi nínú ẹ̀mí àti láti sọ òtítọ́ nítorí pé gbà yẹn àwọn àlùfáà náà ń ṣe ìdájọ́ bẹ́ẹ̀ nísìnyí ó ti yàtọ̀ kò á fìgbà kan tọ́lọ́run sọ pé kéèyàn má mu ọtí kó mu ọtí yẹn pẹ̀lú orí pípé ni because gbogbo ọtí kọ́ ló ń ṣe ibi sẹ́niyàn àwọn ọtí míì wà tó mu wọn á tún wá sọ fún pé ó jámọ̀ pé mi náà mu ọtí mo kàn náà títí mo mu ni mo ní mo máa ń mu kàbárì nítorí heart mi wà ní mo ní bẹ́ẹ̀ ni ọtí tèmi wọ́n mi mu gúdà mi mu áàpù kàbárì mu owó tán lè rà pọ̀ so ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bá ti ra mu gùn kan ìwé bá ti ra mu kíní ọmọ rí kan báyìí mo ti wà ókè nítorí heart mi mi ò lè fẹ́ kágbàlagbà kó máa rí ìnira mu ní n bá lọ bá mu wà ní mọ́tò n bá lọ bá mu ní ẹ pẹ̀lẹ́ mà kí ló ń ṣe yín ó wá wò mí pé ta ni mí mi òun ò mọ̀ mí rí mà ní ẹ pẹ̀lẹ́ mà mo rí pé ẹ̀ ń ṣan ọwọ́ yín kí ló ṣe yín ó ní wíkìlò ni wíkìlò mo ní wíkìlò wọn á rántí ìjọ tí màmá Ọlọ́run fún mi ní solution sí wíkìlò màmá kan wá láti Amẹ́ríkà láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà fún wíkìlò lásán wọ́n wá ẹ̀wọ̀ 1000 tó ná wọ́n wá fún lóògùn láti ìlú Amẹ́ríkà padà sí Nàìjíríà a máa wá kó gbogbo ẹ̀jẹ̀ a máa kó gbogbo ẹ̀ mú mo kàn pàdé ẹ̀ ni mo ṣe pàdé ẹ̀ báyìí lọ́lọ́run wá sọ fún mi pé ó jẹ́ mọ̀ pé omi bátìrì yẹn ó máa wo wíkìlò yẹn láàrin ìṣẹ́jú 10 wọ́n ní kí ni Ọlọ́run sọ fún yín mo fetí mi gbọ́ ni ẹni tó ń sọ̀rọ̀ fún mi sọ létí mi mọ nǹkan tó jẹ bẹ́ẹ̀ mo dẹ̀ pe màmá yẹn pé ní láti fẹ́ hàn mí ẹ̀ wá ẹ wo omi bátìrì mọ́tò mi ó máa wò yín sàn ó ní ṣé mi ti lórí mo ní mo ti lórí mi ń fẹ́ sọ fún pé Ọlọ́run sọ táwa wò pé báwo lọ́lọ́run ṣe máa ẹlòmíì ò bìlí pé Ọlọ́run máa ń sọ gbogbo bẹ́ẹ̀ ẹlòmíì rò pé inú ṣọ́ọ̀ṣì nìkan lọ́lọ́run ti ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ fún ìyá kan sọ pé Ọlọ́run ṣe máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ ló sọ Ọlọ́run kọ́ ló sọ mo ti wò pé ìyá yẹn ọ̀pọ̀n pé ìyá yẹn jẹ́ 73 years òye Ọlọ́run ò tí ì yé ipò Ọlọ́run ló mọ ohun gbogbo òun ló sì ń ṣe ohun gbogbo òun ló sì ń sọ ohun gbogbo náà mo á sọ pé ó yá ẹ wò àbá gbé ọwọ́ màmá síbẹ̀ ìgbà tó máa màmá yẹn ó ń dùn mí mo ní ẹ má wọrí ẹ jẹ́ kó tó 30 minutes ń gbò máa tó 30 minutes ìyanu ṣẹlẹ̀ ẹ jọ ìyá tí mo rí lánàá mo sọ fún mo ní kó fi ọwọ́ ẹ̀ sí mo dẹ̀ fún wọn fóònù nọ́mbà mi kàn pè mí tó bá rí wòsàn tí ò bá rí wòsàn mo ní kàn mẹ́sàn kó jẹ́ ògidì omi bátìrì o gbogbo ẹni tí àkàndùn bá ń dùn ní gbogbo àgbáyé ẹ wá omi bátìrì tó ṣàpù dáadáa ẹ kì í sínú ọwọ́ yín sínú ẹ̀ kó pé 30 minutes tẹ bá kì í sínú ẹ̀ kó pé 30 minutes ẹ yọ ẹ dà yẹn nù ẹ jẹ́ kó pé 30 minutes tẹ ti yọ ẹ tún kì í síbẹ̀ tẹ bá kì í síbẹ̀ ẹ dànù tó ẹ filẹ̀ bẹ́ẹ̀ tó bá di alẹ́ tẹ bá ṣe láàárọ̀ kẹ tó ṣe lálẹ́ tí àkàndùn yẹn bá tún wà ńbẹ̀ tó bá wà ńbẹ̀ ẹ gégùn níbikíbi tẹ bá wà kó bà lèmi kó bà lé ọmọ mi. ṣùgbọ́n tí ẹ bá lo nǹkan tí mò ń sọ fún yín ohun yìí kẹ́ pe Allah ohun yìí kẹ́ pe Jésù ohun yìí kẹ́ pọ̀fọ̀ sí ohun yìí kẹ́ tẹ má pe nǹkan kan nítorí ẹ̀mí ló sọ ẹ lò bóyá kò ní ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí pé orúkọ Jésù la fi ṣe èdìdì òye tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn mo ti lò ó jí òkú mo ti lò ó ṣe iṣẹ́ àmì àti ìyanu tí ẹ bá pè tí èèyàn bá porúkọ Jésù tí ò bá dáhùn inú kẹ́nájì ara ẹ má gbé nǹkan yẹn
àbí ohun tó sọ sí pé Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe sí ntọ́lọ́run bá fẹ́ ṣe láṣẹ ìtí ò bá ní ṣe o ò lè fọ́ọ̀sì Ọlọ́run láti ṣe bí Ọlọ́run ṣe wà nìyẹn èèyàn